èyí làwọn ọmọ nàìjíríà tí wọ́n lé jáde lamẹ́ríkà wọ́n ní wọ́n hùwà ọ̀daràn ní ṣá o. kò sí kinní kan tó tún yẹ̀ ẹ́ mọ́. ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà ti pa á láṣẹ, àṣẹ náà sì ti múlẹ̀. àwọn ọmọ nàìjíríà 124 ni wọ́n ń kó bọ̀ nílé láìpẹ́ yìí rárá. ìjọba orílẹ̀-èdè náà ló lé wọn. wọ́n ní àwọn kò fẹ́ wọn mọ́. àwọn yóò ṣètò aeroplane tí yóò gbé wọn padà dé nàìjíríà lọ́fẹ̀ẹ́. bí àwọn bá sì ti gbé wọn dé tí wọ́n wọlé sí orílẹ̀-èdè wọn, kí wọ́n má ṣe sọ pé àwọn tún ń padà wá sí amẹ́ríkà mọ́. ó di báyìí nìyẹn. ní ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ àná ọjọ́ 8 oṣù keje 2026 yìí ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ààbò abẹ́lé níbẹ̀, Department of Homeland Security gbé orúkọ àti fọ́tò àwọn èèyàn náà jáde sórí àtẹ ayélujára wọn, tí kìnìún náà sì kárí ayé débi pé kò sí ibì kan tí ẹnikẹ́ni wà lórílẹ̀‐èdè ayé yìí tí kò ní rí orúkọ wọn tàbí àwòrán wọn pàápàá. ìdálù ní ìṣèlú, eégún ní tamọ́sà nílẹ̀ ibì kan. bẹ́ẹ̀ ni alágbàro kì í gbìn gẹ̀dẹ̀, ọbẹ̀ tí baálé ilé kì í jẹ ìyálé ilé ò gbọ́dọ̀ ṣe. àwọn aláṣẹ ilẹ̀ amẹ́ríkà yìí ní gbogbo àwọn tí àwọn mú pátápátá wọ̀nyí wọ́n hu ìwà ọ̀daràn kan tàbí òmíì ni o, pé kì í ṣe pé àwọn déédéé mú wọn, bẹ́ẹ̀ ni kì í ṣe pé àwọn kàn fẹ́ sọ wọ́n sí orílẹ̀-èdè wọn padà láì jẹ́ pé wọ́n ṣe nǹkan kan. àwọn tó mú wọn yìí ṣàlàyé pé gbogbo ohun tí àwọn ṣe, gbogbo ẹ̀ pátápátá kò sí èyí tó lòdì sí òfin tí Donald Trump ti là kalẹ̀. gbogbo ohun tó ti ṣe nígbàrà tó gbàjọba, tó sì ti ṣàlàyé pé bí òun ṣe fẹ́ ṣe ìjọba tòun nìyẹn, ohun tí àwọn ń tẹ̀lé nìyẹn. ṣé bí a bá ti yọwọ́ pé iṣẹ́ Ọlọ́run ju iṣẹ́ àáfàá lọ ni, kò sí bí olórí orílẹ̀-èdè Amẹ́ríkà yìí Donald Trump ìbá ṣe tún wọlé bí ààrẹ wọn níbẹ̀ fún ọdún 2025. ìdí ni pé àwọn kan ti ní igbó ni yóò kú sí, àwọn míì sì ti sọ pé odò ni yóò gbé lọ. àmọ́ bí wọ́n ti ní igbó ni yóò kú sí lòun kọ́lé mọ́lé, tí wọ́n ní odò ni yóò gbé lọ ló tún di gàárì ẹṣin, tó sì wọlé ìbò ààrẹ tí wọ́n dì lọ́jọ́ 5 oṣù kọkànlá ọdún 2024. káwí kọ́ ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè áfíríkà gbogbo, pàápàá àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń gbé lórílẹ̀-èdè náà, nínú wọn kò dùn rárá pé Trump ló tún wọlé. wọ́n ti rò pé kò sí bí yóò ti ṣe tí yóò tún gbóòórùn ilé ìjọba ibẹ̀ ni, àfi bí wọ́n ṣe tún dìbò tán tó wọlé. bẹ́ẹ̀ ohun tí wọ́n ṣe ń gbàdúrà pé kó má tún ṣe wọlé ní àwọn ohun tó ti ṣe nígbà tí ọkùnrin náà kọ́kọ́ wá tó wọlé ààrẹ láàrin ọdún 2017 sí 2021. nígbà náà ni Trump ń ṣe bí ẹni pé nítorí àwọn ọmọ nàìjíríà, àwọn ọmọ áfíríkà nìkan ló ṣe wá, tó sì bẹ̀rẹ̀ sí gbé òfin oríṣiríṣi jáde. kò sì tí ì ju oṣù 6 tó di ààrẹ tó sọ pé inú ahéré làwọn ọmọ nàìjíríà gbogbo ń gbé, àti pé tí wọ́n bá ti di amẹ́ríkà tí wọ́n fojú kan orílẹ̀-èdè tàwọn tí wọ́n sì rí bó ṣe dáa tó, wọn ò ní fẹ́ padà sínú ahéré wọn mọ́. nínú oṣù kẹfà 2017 ló sọ bẹ́ẹ̀ níbi ìpàdé wọn kan. àmọ́ nínú oṣù kejìlá lọ́jọ́ 23 oṣù náà gan-an ni fídíò ọ̀rọ̀ náà jáde síta. kò sì sẹ́ni tí kinní ọ̀hún ò dùn nínú àwọn ọmọ nàìjíríà gbogbo. ṣùgbọ́n láti ìgbà náà títí tó fi lọ ní 2021, òfin amúnimádà oríṣiríṣi ló ń gbé jáde. ìyẹn ló sì ṣe jẹ́ pé nígbà tí wọ́n fi ìbò yọ ọ́ dànù ní 2020, orin kókú lọ kárùn lọ làwọn èèyàn ń kọ. àmọ́ Trump tún padà dé lọ́dún tó kọjá 20 oṣù kínní ọdún 2025. kó sì tó gbàjọba ló ti mọ ohun tí òun yóò ṣe, torí lọ́jọ́ tó kọ́kọ́ dé ọ́fíìsì ẹ̀ ló ti bẹ̀rẹ̀ àwọn òfin àràmàǹdà pé kó ní kálukú tí kò bá níwèé tàbí tí ìwé ò bá tí ì jáde kó tètè kó àǹgárá ẹ̀ o, kó fìlú àwọn sílẹ̀ fáwọn. kódà àwọn tí wọ́n níwèé pàápàá ó kìlọ̀ fún wọn pé wọn ò gbọ́dọ̀ máa jáde fòròfòrò, ẹni bá jáde tí kò mọ̀ ọ́ já wọn yóò tilẹ̀kùn mọ́ padà ní o. oríṣiríṣi òfin bẹ́ẹ̀ ló sà ń jáde. ọ̀rọ̀ náà sì ka ọ̀pọ̀ ọmọ nàìjíríà láyà, pàápàá àwọn tí wọ́n ń gbé nígbé àlàáfíà, tí wọn kò tẹ òfin ìlú lójú, tí wọn kò sì kọjá àyè ara wọn nílùú tí wọ́n ti ń rí jíjẹ mímu wọn, tí wọ́n sì ń ṣiṣẹ́ fún gbogbo tọ́rọ́kọ́bọ̀ tó ń wọlé fún wọn. tẹ́lẹ̀ tí wọ́n bá bímọ sí amẹ́ríkà, ẹni yòówù kó bí, ọmọ amẹ́ríkà ni ọmọ tí wọ́n bá bí náà. àmọ́ Trump ṣòfin pé òun ò ráyè gbẹ́dìyẹsìn, ààyè àpàlà ò sí lọ́dọ̀ tòun. ìyá ẹgbẹ́ sì mọyì ọmọ ẹ̀,
ẹni tí wọ́n bá bí sí Amẹ́ríkà wọ́n kàn bí ni tí kì í bá ti ṣe pé bàbá àtìyá ẹ̀ jẹ́ ọmọ Amẹ́ríkà fúnra wọn sára lásán ni. ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn ṣẹ̀ṣẹ̀ ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè náà Supreme Court dájọ́ pé kó lọ jókòó jẹ́jàre kó má ba òfin Amẹ́ríkà jẹ́ fáwọn ẹnikẹ́ni tí wọ́n bá bí sórílẹ̀‐èdè náà ọmọ ibẹ̀ ni. ọ̀rọ̀ náà ò tí ì tẹ́ Trump lọ́rùn pàápàá o ó wà níbì kan tó ń fapá jánu. gbogbo nǹkan tilẹ̀ ní olórí ilẹ̀ Amẹ́ríkà náà lè gbà mọ́ra èyí tí ò lè gbà rárá ní àlejò yòówù tí wọ́n bá ti mú fún ìwà ọ̀daràn. bó ti wù kí ìwà ọ̀daràn náà kéré tó lójú Trump ọ̀daràn ń jẹ́ ni pàápàá tó bá ti lè jẹ́ àlejò níbẹ̀ àgàgà àwọn tí wọ́n bá ọ̀nà tí kò tọ́ wọlé tí wọn kò sì tí ì rí àyè ṣe ìwé wọn. ó ti ṣòfin tẹ́lẹ̀ pé gbogbo irú àwọn yẹn tí wọ́n bá ti gbá wọn mú kí wọ́n wọ́n sọ́kọ̀ ní tààrà kó ní lérelé. ohun tó sì ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n fẹ́ lé wálé yìí nìyẹn. bí ọ̀rọ̀ náà ti jáde nínú àwọn púpọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ làwọn míín sì ń bínú pé irú kí leléyìí kí ni Trump ṣe fáwọn ẹni ẹlẹ́ni yìí. àmọ́ nígbà tí a bá ẹran wí àfi ká bẹ́ràn náà wí. awọ ló má tẹ́ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀. ọ̀pọ̀ àwọn tí wọ́n ní kí wọ́n máa bọ̀ nílé yìí ẹ̀sùn oríṣiríṣi ni wọ́n kà sí wọn lẹ́sẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọn kò tó kinní náà lẹ́sẹẹsẹ. àmọ́ ẹ̀sùn bíi olè jíjà ìfipábánisùn ìgbésùnmọ̀ní àti àwọn bẹ́ẹ̀ lọ ni wọ́n kà sí wọn lẹ́sẹ̀. ohun tó sì jẹ́ kí wọ́n kó gbaga sí wọn ní tọwọ́tẹsẹ̀ rèé tí wọ́n fi ní kí wọ́n máa bọ̀ nílé. àwọn mìíràn tilẹ̀ wà tó jẹ́ ẹ̀ṣẹ̀ burúkú ni wọ́n ṣẹ̀ o àwọn adigunjalè tààrà. bẹ́ẹ̀ ni àwọn kan wà tí wọ́n mú fún ìjínigbé. àmọ́ àwọn tí wọ́n ń ṣe àrọ́ndàrọ́ndà owó àti àwọn tí wọ́n ń fi íńtánẹ́ẹ̀tì lu jìbìtì tí wọ́n sì ń jalè àwọn ará Amẹ́ríkà yìí pàápàá àwọn tí wọ́n ń pè ní ọmọ yahoo ló pọ̀ jù lọ nínú wọn. ju gbogbo ẹ̀ lọ kò sẹ́nìkan tí wọ́n mú tí wọ́n kò ká ìwà ọ̀daràn kan mọ́ ọ lọ́wọ́ ìyẹn nínú àwọn tó ń bọ̀ nílé yìí ni o. bẹ́ẹ̀ orí yeye ní mògún ta ẹ̀ṣẹ̀ á máa wà níbẹ̀ nígbà míì bí ọ̀ràn bí àkóbá ní kì í jẹ́ ká bá a lásàsírìn ẹni ayé bá ń ṣe àájìnà sí ni. tẹlòmíì pàápàá lè jẹ́ nǹkan àkóbá àmọ́ òfin òyìnbó kò mọ mísítéèkì ẹni wọ́n bá gbámú yóò fara kó o ní. lórí àtẹ ayélujára wọn ìyẹn wẹ́bsáìtì àwọn Amẹ́ríkà yìí àti nínú àwọn ìwé wọn gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń fi ránṣẹ́ bọ̀ yìí ọ̀daràn ni wọ́n pe gbogbo wọn o. wọ́n sì láwọn ò lè jẹ́ kí wọ́n wà l'Amẹ́ríkà mọ́ ìyẹn ni wọ́n sì ṣe fi wọ́n ránṣẹ́ sílé. àwọn yìí náà sì ni Sunday Adédiọ̀rà Sunday Kúnkúṣì Nputo Ẹ̀túkọ̀ọ̀dọ̀ Marcus Nigwe Ọláníyì Òjìkùtù Bolúwájí Akíngúnsóyè Èjìké Àzẹ́gbùnà Emmanuel Máyégún Adéọlá Bámidélé Bọ́látiwá Ife Ẹ̀yìn Nwásòmùdò Adérẹ̀mí Àkété Solomon Wilfred Ṣíbòǹdù Ànúẹ̀mbùwà Joshua Ine Usman Mọ́mọ́ Olúwọlé Òdúnáwọ̀ Bọ́lárìnwá Sàláhù àti Oríyọmí Àlọ́ba. àwọn míín tún ní Olúdayọ̀ Adéagbo Ọláníyì Akíntúyì Tálátù Dàda Ọlátúndé Ọládùnní Jẹ̀lílì Kùdùs Abáyọ̀mí Dáramọ́lá Tolúwani Adébákin Ọlámídé Jọláyẹmí Aísáyà Òkèrè Benji Macaulay Joseph Ọ̀gbàrá Olúṣẹ́gun Martins Kingsley Àrẹ́gbẹ́ Olúgbénga Abbas Oyèwọlé Balógun Adéyínká Adémọ́kùnlá Christian Ògúnrìndé Christopher Ojúmà Ọlámídé Adédípẹ̀ Patrick Ọ̀nàgù Ọlájídé Ọlátẹ̀rù Ọlágbègì àti Ọmọ́táyọ̀ Akíntọ́. lára wọn tún ní Kenneth Nanka Jeremiah His Olúwafẹ́mi Orímọládé Àyíbá Tóyìn Bẹ́ńsìhà Uche Diuno Akínwálé Adáramájà Bolúwatifẹ́ Afọlábí Chinonso Ochie Ọláyínká A. Jones Theophilus Anwana Aishatu Maru Henry Ìdíagbọ̀nyà Òkèchukwu Okoronkwo Darukosin Shakiru Ambali Kamarudin Giwa Cyril Odogu Ifeanyi Echigeme Kingsley Hadore Suraj Tairu Peter Ikwere Dasola Abdulrahim Adéwálé Aládékọba àti Akíìmù Adélékè. àwọn tí wọ́n sì gbẹ̀yìn nínú àwọn èèyàn náà ni Bernard Oge Ọ̀rẹ́tẹ̀kọ̀ Abíẹ́wẹ́nsẹ̀ Ọ̀bẹ́ànà Olúfẹ́mi Olúfisáyọ̀ Olútọ́lá Chukwuemeka Okorie Abímbọ́lá Ẹ̀sán Elizabeth Miller Chima Ọjì Adétúnjí Ọlọ́fínládé
Abdul Akinsanya, Elizabeth Adéṣẹwọ́, Dennis Ofuoma, Kasim Adéyínká, Ifeanyi Akoro, Olúwaṣeun Kasim, Olúmídé Bánkọ́lé Mọ́lákínyọ̀, Abraham Ọláòṣoko, Olùtí Geneva àti Ṣíbùsọ Nwaonu. Gbogbo àwọn yìí pátá ni wọ́n ń bọ̀ ní Nàìjíríà padà láìpẹ́ rárá o. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ìjọba Amẹ́ríkà yìí kò sọ ọjọ́ tí wọn yóò kó wọn dé gan-an, ṣùgbọ́n gbogbo wọn ló ti wà ní àhámọ́ ibi tí wọ́n kó wọn pamọ́ sí. Níbẹ̀ náà ni wọn yóò sì ti sìn wọ́n dé ìdíkọ̀ tí wọn yóò fi àwọn agbófinró lé wọn, tí wọn yóò sì kó wọn padà wọ Nàìjíríà wá. Ó dájú pé nínú àwọn yìí ọ̀pọ̀ ni yóò ti wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà fún àìmọye ọdún, níbi tí wọn yóò sì sáré padà yà sí tí wọ́n bá délé báyìí nìṣòro. Ìyẹn ló ṣe jẹ́ bí Ọlọ́run bá ń ṣọ́ wa kí àwa náà ṣọ́ ara wa gidigidi. Bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́, a kì í jẹ orí ìmàdò. Bí a bá sì jẹ orí ìmàdò, a ò ní lọ sí àwùjọ àwọn oníkóńdó. Bí a bá sì déédé já sí àwùjọ kóńdó, ìwọ̀n ara ẹni là á mọ̀ o. Bí a bá ń gbé nílùú onílùú, ohun táwọn onílùú ò bá fẹ́ ká má ṣe é. Kò sí onílé kan tí yóò fẹ́ràn ọ̀daràn àlejò. Kí ìwà ọmọlúàbí má jìnnà sí wa níbi gbogbo tí a bá lọ. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ìròyìn àwọn ọmọ Nàìjíríà tó wá láti Amẹ́ríkà yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.